Hello. Hello. Hello, sir. Yes, sir. Yes, sir. Sir. Mo fẹ́ bẹ gbà mọ́ kan ni. Ṣé single father ni yín sà dáde? Bẹ́ẹ̀ ṣe single father ṣùgbọ́n ìyàwó mi ń dá mi láàmú. Ok, ẹ ṣáà wò. Ó lè ṣẹlẹ̀ ní. So, àmọ́ wọ́n ní kí n lọ gba mọ́lúwà, mo dẹ̀ ní iṣẹ́ lọ́wọ́, mo ṣe bàbá. A máa sọ fún pẹ́sẹ̀ mi ò tó ní jẹ pé ọmọ náà ó fẹ́ káwé kankan gbà wò kan. Adé ń jẹ adé ń mu. Tó máa sọ fún mi pé òun ò lọ ni. Tí n bá ti gba mọ́lúwà, káwọn lè máa jẹ káwọn lè máa yọ kí n máa fi mọ́lúwà gbé òun. Mọ́lúwà dẹ̀ wọ́n. Mo máa sọ fún pé kó dẹ̀ ní sùúrù fún mi. So, kò dẹ̀ ní sùúrù. So, ìgbà míì á jáde, kò ní dágbére. Ìgbà míì ó lè lọ gbogbo táìmù náà àwẹ̀ yẹn, olùjọ́ mẹ́wàá ń ta, olóhùn onímọ̀ọ́sì lòún sùn. Wọ́n á sọ fáwọn jáde àti mọ́mí ẹ̀ mo ní ìyàwó mi ọ̀wá lé nǹkan kan. Wọ́n ní tó àwọn ó pè. So, by the time tí mo bá pe jáde àti mọ́mí ẹ̀ wọ́n á ní nọ́mbà rẹ̀ ọ̀lọ́. So, lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn náà ó tún wá gbógun tì mí. Inú rẹ̀ ọmọ dùn. Ìjọ ni mo ní kó wá bá mi nínú ọjà ó kí wá bá mi kí ó kọ́ wá gba rẹ́ẹ̀sì ọ̀rọ̀ rẹ́ẹ̀sì kóńgò 5 tó kò sí rẹ́ẹ̀sì náà bó ṣe jẹ́ nìyẹn ayé àti ìfa ọ̀rọ̀ yìí ti pẹ́ ṣùgbọ́n kókó ibẹ̀ ni mo sọ yẹn. Alàgbà. Yes sir. Ẹ parí èdè oyin o. Ẹ parí èdè oyin sà. Mi ò dẹ̀ sí bí ẹ́dùn báyìí. Ẹ kó mbẹ pátápátá torí Ọlọ́run. Fún yín náà dẹ̀ ni ẹ má fi sí spíkà. Ẹ jọ̀ọ́ níta fi lè gbádùn ara wa nìyẹn bí báyìí. Mi ò fi sí spíkà. Ṣé lílẹ̀ wà báyìí sà? Ṣọ́ọ̀pù ni wà. Ṣé ẹ mọ̀ pé ìyàwó yín ní ẹlẹ́dàá tiẹ̀? Bẹ́ẹ̀ni. Ṣé ẹ mọ̀ pé ó ní ẹlẹ́dàá tiẹ̀ sà? Bẹ́ẹ̀ni. Báwo lo bí ó ṣe kú lákàtà yín sà? Ta nínú àwẹ̀ tá wá lọ fún odidi ọjọ́ 10 sà? Tí ó dẹ̀ wá padà dé sà? Láì jẹ́ kẹ́ ẹ mọ ibi tó lọ sà? Tí ó dẹ̀ wá wọnú ilé padà sà? Láì jẹ́ pé ìró àti bùbá lẹ́yìn wọ̀ àwọn náà wọ ṣòkòtò. Ṣó pọ́síbù bẹ́ẹ̀ sà? Ó pọ́síbù. Kóbìnrin kúrò nù ilé. Paul bàbá dúdú. Ṣé nígbà tó wá kó òun lẹ́yìn tó lo 10 days yẹn tẹ́ ẹ̀ mọ ibi tó lọ sùn yẹn nígbà tó padà dé ẹni káàbọ̀ náà ni àbí? Ẹni kó kẹ́rù ẹ̀. Ẹni kó kẹ́rù ẹ̀. Ó wá kó. Wọ́n á kó bàbá rẹ̀ wá bá sọ̀rọ̀. Oko díẹ̀, oko tó. Ẹ̀yin gan tutù díẹ̀ sà, ẹ má bínú. Kí ni èjì yín sà, ẹ má bínú. Ó ti wọ 46. Kí ni èjì ìyàwó yín? Ó ti wọ 35. Èyí tí màá sọ lélẹ̀, wọ́n ti bí ọmọ mélòó fún yín sà? Ọmọ kan náà ló bí fún mi. Ṣé ọ̀nà ni ìyàwó àkọ́fẹ́ yín sà? Nǹkan. Ìyàwó àkọ́fẹ́ yín kọ́ ṣé wọ́n ti lọ ní? Ó ti lọ. Àwọn bí ọmọ mélòó fún yín? Ó bí ọmọ 2. Àwọn ọmọ yẹn kọ́ sà? Àwọn ọ̀rẹ́ ń bẹ ní ìyàwó mi àkọ́kọ́. Ok. Ṣé arábìnrin tẹ́ wá ń sọ̀rọ̀ yìí ṣé single mother ló ń tẹ̀? Single mother kọ́. Sísí náà lẹ fẹ́? Single mother mo fẹ́. Single mother lẹ fẹ́? Bẹ́ẹ̀. Ok. Ó ti bí ọmọ mélòó tẹ́lẹ̀? Ó ti bí ọmọ 3 tẹ́lẹ̀. Àwọn ọmọ yẹn náà ó jẹ́ 4. Àwọn náà wà nílé pẹ̀lú yín bẹ̀ yẹn? Ó wà ní ṣọ́ọ̀bù. Àná ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà wà pẹ̀lú yín nínú ilé? Àmọ́ yẹn ò sí lọ́dọ̀ mi, àmọ́ yẹn ń bẹ lọ́dọ̀ ọkọ ẹ̀. Lọ́dọ̀ ọkọ ẹ̀. Ṣé rí tèmi ó sọ fún yín lélẹ̀? Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà míì lótìtọ́ tó jẹ́ pé àwọn ìyàwó wa wọn ò ní mọ tá a tó wọn ò ní mọ tá a tó ṣé ń gbọ́ mi alàgbà? Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Èmi á sọ pé iléèwé tí wọ́n ti ń san 10,000 àwọn fẹ́ kó mọ́mọ́ mi lọ. Ìwọ tó dẹ̀ jọ́kọ́ lélẹ̀ ó mọ̀ pé 1,000 naira lówó tó lè san ní owó iléèwé tí ẹ̀mí èrè òfin ní pẹ́ẹ́n tí ilé òfin ní ga jù ẹ lọ lójijì. Ìwọ wá pé ìyàwó ẹ jókòó ìyàwó mi á jọ jèrè àwọn ọmọ ẹni o. Ó kàn fojú pé mo wà òkè wò mí ni o. Èyí tí mo ní lágbára ni tí mo lè ṣe ní àkókò ilé yìí tó bá tún dáa jù báyìí lọ pẹ̀lú agbára Ọlọ́run
àjọ máa jẹ́ náà ní ìtẹ́ ẹ̀ tó só ti yé yín sà, ẹ mọ̀ sọ fún ìyàwó yín pé ẹ tó. Ṣé ẹ gbọ́ mi alàgbà? Márúwá tó ní kẹ́ ẹ lọ gbà yẹn, ẹ jẹ́ kó yẹ pé ẹ lágbára rẹ̀, ẹ lẹ́mìí ẹ lè ṣe wàhálẹ̀. Sọ̀rọ̀ mi ti yé yín sà? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má délé yín ó dàrú kán máa kà sí yín lọ́rùn. Ṣé ẹ ti gbọ́ sà? Àlàyé yẹn ni kẹ́ ẹ jẹ́ kó yé ìyàwó yín o, ntèmi lè sọ nìyẹn o.